Àti ṣe mímọ̀ ṣe gbogbo wa o. Oore ọ̀fẹ́ la rí gbà látọ̀dọ̀ Ọlọ́run. Láti bàtà ti bẹ̀rẹ̀ prógráàmù ilé ìtàǹtì lọ́dọọdún yìí. Ọlọ́run ò jẹ́ kẹ́nikẹ́ni ó yọ kú. Ọlọ́run ń kún wa lọ́wọ́. Ọlọ́run ń bùkún wa. Ọlọ́run fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà látọ̀dọ̀ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ní pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Nítorí pé kí ni tí kì bá ṣe oore ọ̀fẹ́ kò ṣeé ṣe, because we can do all things through Christ who strengthens us. Ọlọ́run tó fún wa lágbára, tó ró wa lágbára, tó fàánú bẹ̀ wá wò kò ní fi wá sílẹ̀ o. Àánú tí Ọlọ́run fi ń bá gbogbo wa gbé ní gbogbo ọ̀nà láti lè ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ọlọ́run ò ní jẹ́ kí àánú yẹn kó sọnù nínú ayé wa. Ọlọ́run wà pẹ̀lú wa o. Tá bá mọ lúrò, àmọ́ pẹ́ dá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pàápàá jùlọ lórí olórí ní Tèmítọ́pẹ́ Ògúnwùsì, olórí níní èmi ni mo fẹ́ gbogbo wọn. Ṣùgbọ́n mo mọ tí mo fẹ́. Wọ́n disappoint mi rí. Wọ́n disappoint mi. Wọ́n gbọ́ràn. Mo sọ fún wọn, tẹ́ bá gbọ́ràn. Wọ́n ní tí ọmọdé bá pẹ́lẹ́ sí àgbà, ìwọ̀n bá la ṣiṣẹ́ ẹ máa mọ. Wọ́n gbọ́ràn. Nítorí náà lọ́lọ́run ṣe ń bá mi dúró tì wọ́n. Ọlọ́run tó ń dúró tì ẹ́, olórí Tèmítọ́pẹ́ kò lè fi ẹ́ sílẹ̀ o. Ọlọ́run tó ń fún ẹ ṣe, á túbọ̀ wá fún ẹ ṣe. Wà á máa rí ná, wà á máa rí lò, wà á máa rí jẹ, wà á máa rí mu, wà á máa lọ rí, wà á máa bọ̀ rí. Bó ṣe ń lọ láàárọ̀, tó ń bọ̀, tó ń lọ, ọkọ̀ ìjọba ò ní kọ́ ẹ lẹ́sẹ̀ o. Àìsàn ò ní ṣe ẹ́. Ọlọ́run ò ní pẹ́ẹ́lí ẹ ti kà. Àyùbọ̀ lọ́wọ́ ń yọ sẹ́nu, wà á máa lọ rí, wà á máa bọ̀ rí o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí Adéyẹyẹ ní Ìtàngúùsì ọ̀dẹ́dá ìṣẹ́kọ̀ọ́. Ọlọ́run tó bá mi dúró tì wọ́n, Ọlọ́run tó tì wọ́n lẹ́yìn, Ọlọ́run tó yan àwọn àyànfẹ́ tirẹ̀ tì wọ́n. Nítorí pé iṣẹ́ náà wúwo púpọ̀ púpọ̀, wọn ò lè dá ṣe. Ṣùgbọ́n Ọlọ́run bá wọn ṣe. Ó bá mi kún àwọn olórí wọn lọ́wọ́. Ọlọ́run ò wá ní bá mi fi kábíyèsí sílẹ̀ o. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì wọ́n náà. Àti gbogbo àwa tá a rọ̀gbà yí wọn ká, tá à ń jẹ́ kó ṣeé ṣe. Ọlọ́run ń dúró tì. Àánú Ọlọ́run ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè gbogbo àti gbogbo àwọn ẹmẹsẹ̀ nítorí wọ́n ṣe dáadáa. Wọ́n dúró gẹ́gẹ́ bí ológun. Wọ́n bá wa ran kábíyèsí lọ́wọ́. Wọ́n dúró tì wọ́n bí ológun. Ilé àtọ̀nà tiwọn náà ò ní bàjẹ́. Gbogbo àwọn olóyè wa Ọlọ́run á dúró tì gbogbo wọn. Kábíyèsí Ọlọ́run á máa bá mi kún wọn lọ́wọ́. Ọlọ́run á máa bá mi ṣe oore ńláńlá. Ẹ bá ti lọ́dún mẹ́wàá kékeré lẹ sí rí o. I can tell you pé Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Òkè lẹ́mú máa ń ru sí. Òkè la máa ru sí. Gbogbo àwọn tó rọ̀gbà yí wa ká náà, ilé àtọ̀nà wọn òkè náà máa ru sí o. Gbogbo àwọn ọmọ tó máa ń kójọ lọ́dọọdún yìí, ìkọ̀kọ̀ wọn ò ní yọ kú o. Àwọn náà máa dirú, wọ́n máa digba, wọ́n máa gòkè àgbà, wọ́n máa ṣe rere. Á jẹ́ wọn ọmọ pẹ́ gbogbo wa o. Kò ní korò lẹ́nu wa. And so shall it be in the mighty name of Jesus. God bless you all.